dá ìyàtọ̀ mọ̀ láàrin èèyàn ọlọ́pọlọ pípé àti ọ̀sìnwó èèyàn ni mi ò fi dá èsì padà fún Ọbásanjọ́ lórí òkú ọ̀rọ̀ tó jù mọ́ mi lásìkò ayẹyẹ ọjọ́ ìbí mi. Fáyọ̀sé ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ọkùnrin tó lárùn HIV lára fi tipá bá ọmọdébìnrin ọmọ ọdún 4 lájọṣepọ̀ nípínlẹ̀ Yobe. Kò máa sọ ohun tí ò lè ṣẹlẹ̀ o. VDM àti Mr Jollof sọ inú ọkọ̀ bàálù di boxing stage ni wọ́n bá yọ ẹ̀sẹ̀ síra wọn bára wọn jà nínú ọkọ̀ bàálù láì máa ya war film. Lẹ́yìn ìtúsílẹ̀ rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n, orúkọ bàbá Ìjẹ̀ṣà wọ ìwé àwọn ọ̀daràn tó ṣẹ̀ sófin tó de ìbálòpọ̀ lẹ́kọ̀ọ́. Wọ́n tún sọsẹ́ láabi wọn o. Àwọn ajínigbé agbébọn tún ti jí àwọn akẹ́kọ̀ọ́bìnrin iléèwé girama 25 gbé sá lọ nípínlẹ̀ Kebbi, ṣekú pa igbákejì ọ̀gá àgbà iléèwé lásìkò ìkọlù. Ìkúnlẹ̀ abiyamọ o. Ọkọ̀ àwọn tó lọ ṣe umura ní Saudi Arabia jóná. Èèyàn 46 46 ló pàdé ikú òjijì. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan àwọn ọkùnrin 5 fẹ̀sùn ṣíṣèkọlù sóbìnrin kan nípínlẹ̀ Imo. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ká lè dá ìyàtọ̀ mọ̀ láàrin èèyàn ọlọ́pọlọ pípé àti ọ̀sìnwó èèyàn ni mi ò fi dá èsì padà fún Ọbásanjọ́ lórí òkú ọ̀rọ̀ tó jù mọ́ mi lásìkò ayẹyẹ ọjọ́ ìbí mi. Fáyọ̀sé ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Aáwọ̀ yanpanyanrin míì ti bẹ́ sílẹ̀ láàrin ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ọkọ bàbá Ìyábọ̀ àti gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà kan rí Ayọ̀délé Fáyọ̀sé. Ìjà náà ni kò sẹ̀yìn àwọn òkú ọ̀rọ̀ kan tó jábọ́ láti ẹnu Ọbásanjọ́ sí Fáyọ̀sé níbi ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó wáyé nílùú Èkó lópin ọ̀sẹ̀. Kò pẹ́ tí ọ̀rọ̀ Ọbásanjọ́ bẹ̀rẹ̀ sí ní dá awuyewuye sílẹ̀ ni Fáyọ̀sé náà dá èsì padà fún Ọbásanjọ́, èyí tó fi hàn pé òun kì í ṣe ọmọ àlè, ọmọ lọlé lọ gba èsì wá. Fàákájà láàrin ààrẹ tẹ́lẹ̀ àti gómìnà tẹ́lẹ̀ náà bẹ̀rẹ̀ lópin ọ̀sẹ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí ọdún 65 Fáyọ̀sé. Níbi ayẹyẹ náà tó wáyé nílùú Èkó ni wọ́n ti fún Ọbásanjọ́ láǹfààní láti sọ̀rọ̀ tó sì jáde láti ṣe bẹ́ẹ̀. Lára àwọn ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ sí Fáyọ̀sé lójú àwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́, ìyàwó àtàwọn àlejò tó wà níbi ayẹyẹ náà ni kò dùn mọ́ Fáyọ̀sé nínú. Gẹ́gẹ́ bí ohun tí Ọbásanjọ́ sọ níbẹ̀, Fáyọ̀sé fúnra rẹ̀ ló fi ìwé pe ààrẹ tẹ́lẹ̀ síbi ayẹyẹ ọ̀hún. Kódà òun náà ló tún fi owó bàálù rẹ̀ láti ìlú Kigali lórílẹ̀‐èdè Rwanda ránṣẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà ni Ọbásanjọ́ ti kọ́kọ́ ní Fáyọ̀sé ti ń rí òun fín ní àìmọye ìgbà láì yípadà. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ó máa ń tọrọ àforíjì nígbà míì, kò dẹ́kun àti máa sọ̀rọ̀ àbùkù sí òun. Ọbásanjọ́ tẹ̀síwájú pé Fáyọ̀sé kò tó ẹni tó ń pe òun síbi ayẹyẹ náà, àmọ́ ó rán mínísítà nígbà kan rí Osita Chidoka láti ṣe alárinà láàrin wọn, tí òun sì sọ fún un pé òun kò ní fi owó ìfẹ̀yìntì òun gbé bàálù láti Kigali wá sí Nàìjíríà fún ayẹyẹ náà kí Fáyọ̀sé tó fi owó ránṣẹ́. Ọbásanjọ́ ní àwọn kan pe òun pé ẹ fẹ́ lọ síbi ayẹyẹ ọjọ́ ìbí Fáyọ̀sé, sí ẹ ti gbàgbé pé ó máa ń tàbùkù yín nígbà kan rí ni. Ọbásanjọ́ ní ṣùgbọ́n òun ní kí wọ́n má ṣe ṣèyọnu pé ọ̀kan lára àwọn ọmọ òun náà ni. Ó ní ṣùgbọ́n òun ò fẹ́ kí àwọn gbàgbé ẹ̀kọ́ ohun tó ti wáyé láàrin àwọn méjèèjì látẹ̀yìnwá. Ó gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ ńlá láti ara àwọn ìṣẹ̀lẹ̀ náà. Bàbá Ìyábọ̀ tún mẹ́nuba bó ṣe gba Fáyọ̀sé nímọ̀ràn lòdì sí dídókòwò adìyẹ sínsìn lásìkò rẹ̀ bíi gómìnà, àmọ́ Fáyọ̀sé kọ̀ jálẹ̀ tí okòwò náà sì lulẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn. Ọbásanjọ́ júwe okòwò ọ̀hún bíi ìwà jìbìtì, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn tó wà níbẹ̀ ló ń rẹ́rìn-ín tí Fáyọ̀sé àti ìyàwó rẹ̀ sì dúró níwájú Ọbásanjọ́ tọ̀wọ̀tọ̀wọ̀. Púpọ̀ nínú ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ kò dùn mọ́ Fáyọ̀sé nínú. Lẹ́yìn ayẹyẹ náà tí ọ̀rọ̀ Ọbásanjọ́ ti dá awuyewuye sílẹ̀ lórí ayélujára ni Fáyọ̀sé dá èsì padà fún Ọbásanjọ́ pẹ̀lú ọ̀rọ̀ àbùkù mìíràn. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Abẹ́òkúta, agbẹnusọ Ọbásanjọ́ Kẹ́hìndé Akínyẹmí ní Fáyọ̀sé ti fèsì padà lórí ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ níbi ayẹyẹ rẹ̀, èébú ló sì fi ránṣẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Akínyẹmí, ó ní Fáyọ̀sé dúpẹ́ lọ́wọ́ Ọbásanjọ́ fún bó ṣe yẹ òun sí láti yọjú sí ibi ayẹyẹ náà, àmọ́ ó sọ àwọn ọ̀rọ̀
tí kò mú ọgbọ́n dání níbẹ̀. Ó ní Fáyọ̀sé sọ pé òun yàn láti má fèsì ní gbàgede ayẹyẹ ọ̀hún kí gbogbo ayé lè mọ ìyàtọ̀ láàrin ọkùnrin tí orí rẹ̀ pé àti ọkùnrin tó ń sinwin. Ó ní Fáyọ̀sé tún ti rọ Ọbásanjọ́ kó dá owó tí òun fi ránṣẹ́ sí padà. Ó tún fìdí rẹ̀ múlẹ̀ pé Ọbásanjọ́ ti dá owó ọ̀hún padà láì fi ọwọ́ kàn án. Ọkùnrin tó lárùn HIV lára fi tipá bá ọmọdébìnrin ọmọ ọdún 4 lájọṣepọ̀ nípínlẹ̀ Yobe. Ìjọba ìpínlẹ̀ Yobe ti pè fún ìdájọ́ òdodo fọmọdébìnrin ọmọ ọdún 4 tí arákùnrin kan ọmọ ọdún 22 22 years fi tipá bá alájọṣepọ̀ níjọba ìbílẹ̀ Jakusko nípínlẹ̀ náà. Afurasí náà torúkọ rẹ̀ ń jẹ́ Rabiu Sani, ẹni tó lárùn HIV ló ṣe bẹ́ẹ̀ tán olùfarakásá náà sínú yàrá tó sì ṣe àṣemáṣe pẹ̀lú rẹ̀, èyí tó dàpá sára àti ìmọ̀lára ọmọdébìnrin kékeré náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Dungus Abdulkareem, ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, sọ wípé afurasí náà ti jẹ́ fífigbóró òfin gbé lọ́jọ́ 9 oṣù kẹsàn-án ọdún 2025, yóò sì jẹ́ títaari lọ ilé ẹjọ́ tí wọ́n bá parí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Kọmíṣánná fọ́rọ̀ àwọn obìnrin nípínlẹ̀ ọ̀hún ọlọ́lá jùlọ Ajiya Yajalo Badama nípínlẹ̀ Yobe ṣe ìdánilójú yìí lọ́jọ́rú Wednesday ọjọ́ 12 oṣù kọkànlá nígbà tó ṣàbẹ̀wò ẹnu iṣẹ́ sí ọ́fíìsì kọmíṣánná ọlọ́pàá CP Emmanuel Ado lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yobe ní Damaturu. Lásìkò ìpàdé pọ̀ pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá Ajiya Yajalo Badama fi àníyàn ìkọminú hàn, ó sì kóró ojú sí ìwà ọ̀daràn burúkú bẹ́ẹ̀. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀dájú, aláìjẹ́ ìtẹ́wọ́gbà àti títako ẹ̀tọ́ àwọn ọmọdé, nígbà tó ń rọ àwọn ọlọ́pàá láti rí dájú pé afurasí náà jẹ́ títaari lọ ilé ẹjọ́ láti káwọ́ pọ̀nyìn rojọ́ kó sì fojú winá òfin. Ó tẹnumọ́ pé ìjọba ìpínlẹ̀ Yobe lábẹ́ ìdarí gómìnà dókítà Mai Mala Buni CON kò ní gbà kí ẹnikẹ́ni fipábánilòpọ̀, fi ìwà ìlọ́nilọ́wọ́gbà tàbí ṣe ìpalára fáwọn obìnrin àti àwọn ọmọdé. Kọmíṣánná náà fi dá àwọn aráàlú lójú pé ìdájọ́ òdodo yóò fojú hàn dé láì figbá kan bọ̀kan nínú. Ọmọdébìnrin náà yóò sì rí ìtọ́jú ìlera àti ìtọ́jú ìmọ̀lára gbà. Ọlọ́lá jùlọ Yajalo pàṣẹ kí wọ́n dá ọmọdébìnrin náà dúró sọ́gbà ilé ìwòsàn padà fún àgbéyẹ̀wò ètò ìlera tó lóòrìn, ìtọ́jú àti gbígba ọmọdébìnrin náà lámọ̀ràn níyànjú lójúnà láti lè jẹ́ kí ara rẹ̀ yá dáradára. Kò máa sóhun tí ò lè ṣẹlẹ̀ o. VDM àti Mr Jollof sọ inú ọkọ̀ bàálù di boxing stage ni wọ́n bá yọ ẹ̀sẹ̀ síra wọn, bára wọn jà nínú ọkọ̀ bàálù láì máa ya war film. Iléeṣẹ́ bàálù United Nigeria Airlines ti fìdí ìjà tó wáyé nínú ọkọ̀ bàálù láàrin gbajúgbajà alẹ́nulọ́rọ̀ orí ayélujára Martin Sote, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Very Dark Man VDM, àti adẹ́rìnpòṣónú Freedom Osepoyi tí ọ̀pọ̀ mọ̀ sí Mr Jollof lọ́jọ́ Ajé ọjọ́ 17 oṣù kọkànlá ọdún yìí múlẹ̀. Èyí wáyé lẹ́yìn tí fọ́nrán kan lu síta sórí ayélujára, èyí tó ṣe àfihàn bí ìjà ṣe bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Agbẹnusọ iléeṣẹ́ bàálù náà Chibuike Uloka nínú àtẹ̀jáde tó gbé síta ṣàlàyé pé rògbòdìyàn náà bẹ́ sílẹ̀ lásìkò tí bàálù UN0523 fẹ́ gbéra ní pápákọ̀ òfurufú Asaba nípínlẹ̀ Delta lówùúrọ̀ ọjọ́ Ajé Monday. Ó ní láti rí i pé ààbò wà fún àwọn èrò ọkọ̀ bàálù ní àwọn aláṣẹ yọ àwọn méjì tó ń jà náà kúrò nínú bàálù, wọ́n sì fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́. Láti lè tẹ̀lé òfin àgbáyé nípa ààbò ọkọ̀ òfurufú, ńṣe làwọn òṣìṣẹ́ pápákọ̀ náà yára pẹ̀tù sí rògbòdìyàn tó ṣẹlẹ̀ nínú ọkọ̀ bàálù ọ̀hún. Wọ́n yọ àwọn arìnrìn-àjò méjì tó ń jà náà láti lè pèsè ààbò fún àwọn arìnrìn-àjò yòókù. Uloka wá jẹ́ kó di mímọ̀ pé àwọn arìnrìn-àjò méjì tó ń jà ọ̀hún sì wà ní ọ̀dọ̀ àwọn agbófinró nígbà tí ọkọ̀ bàálù tí wọ́n ń jà nínú rẹ̀ gbéra kúrò ní pápákọ̀ òfurufú Asaba. Ohun pàtó tó fa ìjà láàrin VDM àti Mr Jollof ni wọ́n ní àwọn kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀, ṣùgbọ́n iléeṣẹ́ ìjọba tó ń rí sí ìrìn-àjò ọkọ̀ òfurufú NCAA ní ìwádìí ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Fídíò tó lu síta lórí ayélujára ọ̀hún ló ṣàfihàn bí àwọn ọkùnrin méjèèjì náà ṣe yọwọ́ ẹsẹ̀ sí ara wọn nínú ọkọ̀ bàálù. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí NCAA fòfin de gbajúgbajà olórin Fuji Wasiu Ayinde K1 The Ultimate pé kò ní láǹfààní láti wọ ọkọ̀ bàálù ní Nàìjíríà fún oṣù 6, ṣùgbọ́n àjọ NCAA padà yí ohun padà tí wọ́n sì sọ K1 di aṣojú wọn. Bákan náà nínú oṣù kẹjọ ni NCAA fòfin de arábìnrin kan
Comfort Emansin tó ṣe ìkọlù sáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú Ibom Air. Comfort ló dèrò ọgbà ẹ̀wọ̀n Kirikiri nílùú Èkó àmọ́ tí wọ́n padà fi sílẹ̀ lẹ́yìn ìwádìí lórí ohun tí ó mú ṣèkọlù sáwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú náà. Awuyewuye tó ń lọ lórí ìjà tó bẹ́ sílẹ̀ nínú ọkọ̀ bàálù láàrin Very Dark Man àti Mr Jollof. Nínú fọ́nrán fídíò ọ̀hún tó lu orí ayélujára pa, èyí tí ó ṣàfihàn báwọn ọkùnrin méjèèjì náà ṣe lu ara wọn tí ẹnìkan nínú wọn sì gé ẹnìkejì jẹ nínú ọkọ̀ bàálù United Nigeria lówùúrọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 17 oṣù kọkànlá ní pápákọ̀ òfurufú ìlú Asaba nípínlẹ̀ Delta. Ọ̀pọ̀ tó fẹ́ mọ ohun tí ó ṣẹlẹ̀ náà ló tún béèrè pé ta ni Very Dark Man gan-an, bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan mọ̀ sí òní wàhálà. Martins Vincent Ose táwọn èèyàn mọ̀ sí Very Dark Man yìí ni wọ́n bí lọ́jọ́ 8 oṣù kẹrin ọdún 1994 nílùú Kaduna, bó tilẹ̀ jẹ́ pé ìlú Agẹ́nẹ̀bodè nípínlẹ̀ Edo làwọn òbí rẹ̀ ti wá. Ìlú Kaduna ni Very Dark Man ti lo ìgbà èwe rẹ̀. Very Dark Man jẹ́ alẹ́nulọ́rọ̀ lórí ìtàkùn ayélujára, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti ẹlẹ́yinjú àánú sì ní í ṣe. Ọ̀gbẹ́ni Ose jẹ́ ẹnìkan tó máa ń sábà ṣe nǹkan tó máa ń jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ nípa rẹ̀ lóòrèkóòrè. Very Dark Man máa ń sọ̀rọ̀ tako ìwà àjẹbánu, ìwà ọ̀daràn àti ètò ààbò tó mẹ́hẹ ní Nàìjíríà. Ní gbogbo ìgbà ló máa ń béèrè fún ìdájọ́ òdodo láwùjọ. Lọ́dún 2022 ni Very Dark Man bẹ̀rẹ̀ iṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ tó ń ṣe lórí ìtàkùn ayélujára. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa bíbá àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ ṣe wọléwọ̀de, láti ibẹ̀ sì ni ọ̀pọ̀ èèyàn ti mọ̀ ọ́n. Lẹ́yìn náà ló bẹ̀rẹ̀ sí ní pín onírúurú fídíò táwọn èèyàn ń sọ nípa rẹ̀ lórí ayélujára. Òkìkí VDM kàn káàkiri kó tó di ọdún 2023. Ọdún 2023 yìí kan náà ni gbajúmọ̀ akọrin tàkasúfèé Davido di ọ̀rẹ́ rẹ̀ lórí ìtàkùn Instagram tí ó sì fòǹtẹ̀lù nǹkan tó ń ṣe. Ọdún 2024 tó tẹ̀lé ni iléeṣẹ́ tẹlifíṣàn Silverbird kéde VDM gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olùdíje fún àmì ẹ̀yẹ alẹ́nulọ́rọ̀ jùlọ lórí ayélujára. Ta ni Mr Jollof náà tóun àti Very Dark Man jọfà aáwọ̀ nínú ọkọ̀ bàálù? Báwọn èèyàn ti ń béèrè láti mọ VDM, bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ mọ Mr Jollof yìí bákan náà. Ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 1987 ni wọ́n bí Freedom Opetoise Asekpoyi táwọn èèyàn mọ̀ sí Mr Jollof nípínlẹ̀ Delta. Ìlú mọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú ni Mr Jollof. Bákan náà ló tún máa ń ṣe skit lórí ayélujára. Ṣáájú ní èdè àìyedè ti wà láàrin Mr Jollof àti VDM, èyí tó jẹ́ kí ìyàwó Mr Jollof gbé VDM lọ ilé ẹjọ́ fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Ẹ̀sìn Jẹ́miyótán Asekpoyi tó jẹ́ ìyàwó Mr Jollof sì rọ ilé ẹjọ́ láti pàṣẹ pé kí VDM san 500 million naira gẹ́gẹ́ bí owó fáìnì. Ìyàwó Mr Jollof sọ pé VDM fẹ̀sùn kan òun pé òun ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ọmọ yahoo àtàwọn olóṣèlú láti jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Delta fún ọkọ òun nípò olùdámọ̀ràn àgbà sí gómìnà ìpínlẹ̀ náà. Mr Jollof sì ti fún VDM ní oṣù kan láti yọjú sílé ẹjọ́, bí bẹ́ẹ̀ kọ́ yóò kan ìdin nínú iyọ̀. Ọ̀rọ̀ yìí ti di nǹkan táwọn èèyàn ń gbà bí ẹni gba igba ọtí lórí ayélujára. Ìlú Warri nípínlẹ̀ Delta ni wọ́n bí Mr Jollof sí, ibẹ̀ náà ló sì dàgbà sí bákan náà. Lẹ́yìn ìtúsílẹ̀ rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n, orúkọ Bàbá Ìjẹ̀ṣà wọ ìwé àwọn ọ̀daràn tó ṣẹ̀ sófin tó de ìbálòpọ̀ l'Ékòó. Ẹ̀ka tó ń rí sí ẹ̀sùn ìfipábánilòpọ̀ nípínlẹ̀ Èkó ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti fi orúkọ gbajúmọ̀ òṣèré nì Ọlánrewájú James, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà, sínú àwọn orúkọ àwọn èèyàn tó ti ṣẹ̀ sí òfin ìfipábánilòpọ̀ nípínlẹ̀ Èkó lẹ́yìn tó parí àsìkò rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n fún ẹ̀sùn ìfipábánilòpọ̀ ọmọdé. Ilé ẹjọ́ rán Bàbá Ìjẹ̀ṣà lọ sí ẹ̀wọ̀n fún ẹ̀sùn àṣemáṣe pẹ̀lú ọmọdé lọ́dún 2021. Ìkéde ọ̀hún ló wá láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí ìròyìn òfégè kan jáde pé ilé ẹjọ́ gíga ti dá a láre. Agbẹjọ́rò àgbà àti kọmíṣánná fún ètò ìdájọ́ nípínlẹ̀ Èkó Lawal Pedro San ṣàpèjúwe ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀. Bákan náà ló tún fi ìkìlọ̀ ránṣẹ́ sí gbajúmọ̀ òṣèré tó jẹ́ akẹgbẹ́ Bàbá Ìjẹ̀ṣà Yomi Fabiyi àti àwọn èèyàn míì pé kí wọ́n dẹ́kun gbígbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri fún aráàlú. Nínú àtẹ̀jáde tí wọ́n gbé sójú òpó ayélujára, ẹ̀ka
tó lòdì sí ìfipábánilòpọ̀ nípìnlẹ̀ Èkó fìdí rẹ̀ múlẹ̀ pé lótìtọ́ ni pé àwọn ti fi orúkọ bàbá Ìjẹ̀ṣà kún orúkọ àwọn èèyàn tó ti ṣẹ̀ sí òfin ìfipábánilòpọ̀ ní ìlànà pẹ̀lú òfin ọdún 2021. Ẹ̀ka náà ní ìgbésẹ̀ ọ̀hún dá lórí dídáàbòbò àwọn ọmọdé àti ọ̀dọ́mọbìnrin lọ́wọ́ àwọn ìwà báyìí àti láti jẹ́ kí àwọn aráàlú ní àǹfààní sí ìròyìn tó yẹ. Ìjọba ìpínlẹ̀ Èkó ti wá ṣàlàyé òkodoro ọ̀rọ̀ lórí ìròyìn táwọn èèyàn kan ń gbé kiri wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fìdí rẹ̀ múlẹ̀ pé gbajúgbajà òṣèré tíátà Ọlánrewájú James Omiyinka bàbá Ìjẹ̀ṣà kò jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ tó ṣẹ̀wọ̀n lé lórí. Kọmíṣánná fún ètò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ Èkó amòfin Lawal Pedro San sọ fáwọn akọ̀ròyìn wípé irọ́ tó jìnnà sí òótọ́ ní ìròyìn náà. Agbẹjọ́rò àgbà Pedro San sọ pé irú ìròyìn báyìí lè ṣì àwọn aráàlú lọ́nà. Ọ̀gbẹ́ni Pedro sọ̀rọ̀ yìí lẹ́yìn tí Yomi Fabiyi tó jẹ́ akẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà ṣàlàyé lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá pé bàbá Ìjẹ̀ṣà ti gba ìtúsílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sì ti sọ pé kò jẹ̀bi ẹ̀sùn ìfipábá ọmọdé lòpọ̀ tí wọ́n fi kàn án. Àmọ́ amòfin àgbà Pedro sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú gbogbo ìgbẹ́jọ́ bàbá Ìjẹ̀ṣà. Ọ̀nà láti yí ìdájọ́ ilé-ẹjọ́ padà làwọn èèyàn kan ń wá. Agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ Èkó ṣàlàyé wípé ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó fìdí rẹ̀ múlẹ̀ lọ́jọ́ 14 oṣù keje ọdún 2022 pé bàbá Ìjẹ̀ṣà jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìhùwà tí kò tọ́ sí ọmọdé lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé lọ́dún 2021. Ó ní lẹ́yìn náà ní ilé-ẹjọ́ dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 5 fún ọ̀gbẹ́ni Omiyinka. Agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ Èkó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lóòótọ́ ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé àwọn ẹ̀sùn ọ̀hún tí wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà èyí tó ṣẹlẹ̀ lọ́dún 2013 sí 2014 sẹ́gbẹ̀ẹ́ kan lóṣù kẹfà ọdún 2024. Àmọ́ ọ̀gbẹ́ni Pedro fìdí rẹ̀ múlẹ̀ pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fòǹtẹ̀lù ìdájọ́ ilé-ẹjọ́ gíga tó dájọ́ ẹ̀wọ̀n ọdún 5 fún un lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ èyí tó ṣẹlẹ̀ lọ́dún 2021. Wọ́n tún sọ láàbí wọn o. Àwọn ajínigbé agbébọn tún ti jí àwọn akẹ́kọ̀ọ́bìnrin iléèwé girama 25 gbé sá lọ nípínlẹ̀ Kebbi ṣekú pa igbákejì ọ̀gá àgbà iléèwé lásìkò ìkọlù. Kàkà kéwì àgbọ̀n ó dẹ̀ níṣẹ́ lọ̀rọ̀ ìjínigbé ìṣekúpani ń le sí lójoojúmọ́ nílẹ̀ wa Nàìjíríà. Àwọn agbébọn ní kùtùkùtù ọjọ́ Ajé Monday ṣe bẹ́ẹ̀ jí àwọn akẹ́kọ̀ọ́bìnrin 25 iléèwé girama Government Girls Comprehensive Senior Secondary School GGCSS Maga nípínlẹ̀ Kebbi lásìkò ìkọlù náà ni wọ́n ṣekú pa igbákejì ọ̀gá àgbà iléèwé ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹnìkan ṣe wí, àwọn aṣèkọlù ọ̀hún tó ń ṣekú pa igbákejì ọ̀gá àgbà iléèwé náà Malam Hasan Makuku ṣáájú kí wọ́n tó jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́bìnrin gbé sá lọ. Àwọn ó sojú mi kòró sọ wípé àwọn agbébọn náà ló sọsẹ́ láabi wọn láìsí ìdáwọ́kọ́ ìdádúró kankan èyí tó ṣokùnfà ìpayà ìbẹ̀rùbojo èyí tó sọ gbogbo agbègbè ìlú náà sínú ìbẹ̀rùbojo àti ìbànújẹ́. Makuku ni a gbọ́ pé àwọn agbébọn náà dáná ìbọn yá lásìkò tó ń gbìyànjú láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ náà lásìkò ìkọlù ọ̀hún. Maga ìlú kan tó wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Danko Wasagu ló ti wà lábẹ́ ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ìkọlù ní kòpẹ́kòpẹ́ yìí. Olùgbé ìlú Maga Aliyu Yakubu sọ wípé àwọn agbébọn náà ṣèkọlù sí ilé ẹ̀kọ́ náà ní déédéé aago 5 ìdájí láìsí ìdádúró kankan. Olùgbé ìlú mìíràn Sulaiman Abdullahi sọ wípé àwọn agbébọn ṣekú pa igbákejì ọ̀gá àgbà iléèwé náà. Ó fi kún pé ọ̀pọ̀ òkú àwọn èèyàn tí wọn kò tí ì dámọ̀ ló jẹ́ rírí nínú ọgbà iléèwé náà. Ó sọ wípé agbébọn náà yabo iléèwé náà lógúnlọ́gọ̀ láfẹ̀mọ́júmọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ ṣáájú kí wọ́n tó ráyè wọnú ọgbà iléèwé náà. Ó fi kún pé ọkọ̀ bàálù ikọ̀ ológun òfurufú fò ní déédéé aago 8 àárọ̀ lẹ́yìn ìkọlù ọ̀hún nígbà tí àwọn ikọ̀ elétò ààbò adìrámọ́ra ogun sì dúró wámúwámú yí agbègbè náà ká. Àwọn aráàlú náà gbàdúrà fún ọkàn náà. Wọ́n béèrè kí àánú Ọlọ́run Allah wárí kó sì fi ayọ̀ ìdùnnú kún ọkàn àwọn mọ̀lẹ́bí àti àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìbànújẹ́ àti ìpàdánù tó burúkú gbà. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà CSP Nafiu Abubakar sọ wípé àwọn aṣèkọlù náà fo odi iléèwé náà wọlé láti ṣọṣẹ́ ìkọlù láabi wọn. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn agbébọn náà tí wọ́n dì àmọ́ra ohun ìjagun olóró ló ṣe bẹ́ẹ̀ sí náà ìbọn bolẹ̀ ṣáájú kí wọ́n tó jí àwọn akẹ́kọ̀ọ́bìnrin 25 gbé sá lọ. Ẹni tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà, ìjọba ìpínlẹ̀ Kebbi ti ṣàpèjúwe ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́bìnrin náà gẹ́gẹ́ bí ohun tó burúkú gbà tí kò bójúmu rárá bó ti wù
kó mọ̀. Ahmed Idris akọ̀wé àgbà fétò ìròyìn sí gómìnà Nazir Idris sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún bá ìjọba ìpínlẹ̀ Kebbi lójijì láti gba ìròyìn ìjínigbé akẹ́kọ̀ọ́bìnrin 25 láti iléèwé girama Government Girls Comprehensive Senior Secondary School GGCSS Maga. Nígbà tí wọ́n ń korojú sí ìṣẹ̀lẹ̀ burúkú yìí tó ti ọ̀dọ̀ àwọn agbébọn wá, ìjọba ìpínlẹ̀ Kebbi fi àsìkò yìí fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí àwọn òbí, mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti iléèwé lápapọ̀ àti agbègbè rẹ̀. Wọ́n rọ àwọn èèyàn rere ìpínlẹ̀ Kebbi láti ṣe sùúrù, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ìjọba àti àwọn àjọ elétò ààbò ṣe ń ṣe gbogbo ohun tó wà níkàáwọ́ wọn láti rí dájú pé àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n jí gbé sá lọ rí ìtúsílẹ̀ òmìnira gbà padà wálé láì farapa. Wọ́n rọ àwọn aráàlú láti ṣera wọn lọ́kàn kí wọ́n sì gbárùkù ti ìjọba lórí ìgbìyànjú rẹ̀ láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé ní ìpínlẹ̀ náà. Ó fi kún pé gómìnà Idris ẹni tó ṣàbẹ̀wò sí agbègbè náà ṣàpèjúwe ìkọlù náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ burúkú gbà. Ẹ̀wẹ̀, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ fáwọn àjọ elétò ààbò ní kánmọ́nkóbó láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́bìnrin 25 tí àwọn ajínigbé agbébọn jí gbé sá lọ. Nínú àtẹ̀jáde náà, mínísítà fún ìròyìn àti ìlanilọ́yẹ̀ nílẹ̀ wa Mohammed Idris sọ wípé ààrẹ Tinubu korojú sí ìkọlù náà tó sì mú dá àwọn aráàlú lójú nípa ìfarajìn ìṣèjọba rẹ̀ láti dáàbò bo gbogbo àwọn ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwọn ọmọ iléèwé. Ìkúnlẹ̀ abiyamọ o, ọ̀pọ̀ àwọn tó lọ ṣe wúmúra ní Saudi Arabia jóná. Èèyàn 46 ló pàdé ikú òjijì kan. Ó mà ṣe o, àwọn ọmọ orílẹ̀-èdè India 46 tí wọ́n jẹ́ olùjọ́sìn ni wọ́n ti jọ́lọ́run nípè báyìí lẹ́yìn tí ọkọ̀ bọ́ọ̀sì tí wọ́n wà nínú rẹ̀ jóná nílùú Medina lórílẹ̀-èdè Saudi Arabia. Kọmíṣánná ọlọ́pàá ìlú Hyderabad Fisi Jajana sọ fún àwọn akọ̀ròyìn pé èèyàn 46 ló wà nínú ọkọ̀ náà, àmọ́ ẹnìkan péré ló mórí bọ́. Ẹni náà sì ti wà lọ́gbà ilé ìwòsàn báyìí fún ìtọ́jú kànmọ́nkóbó. Púpọ̀ nínú àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà ló wá láti Hyderabad tó wà ní ìlà oòrùn ìpínlẹ̀ Telangana ní India. Ìlú Mecca làwọn olùjọ́sìn náà ti rìnrìn àjò lọ sí ìlú Medina kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé. Ètò ìsìn umura ní àwọn èèyàn náà lọ sí ní Saudi Arabia kí wọ́n tó ṣalábàápàdé ikú òjijì ọ̀hún. VC Sajana sọ pé ọkọ̀ agbépo bẹntiróòlù ńlá kan wà lára ohun tó ṣokùnfà ìjàmbá náà, àmọ́ kò mẹ́nubà lẹ́kùnrẹ́rẹ́. Olóòtú ìjọba orílẹ̀-èdè India Narendra Modi ti bá àwọn mọ̀lẹ́bí àwọn tí ọ̀rọ̀ náà kàn kẹ́dùn. Ó sọ lójú òpó ayélujára Twitter rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà bà òun nínú jẹ́ gidi. Ìjọba India àti Saudi Arabia sì ti ń jíròrò lórí rẹ̀. Ó ní ọ́fíìsì àwọn Riyadh àti Jeddah ti ń pèsè gbogbo ìrànlọ́wọ́ tó yẹ. Asaduddin Owaisi tó ń sojú Hyderabad nínú ìgbìmọ̀ ìjọba India sọ fún iléeṣẹ́ ìròyìn ANI pé òun ti ké sí ìjọba India kó ṣe ìrànlọ́wọ́ bí wọn yóò ṣe kó òkú àwọn èèyàn náà wá sí ilé. Gẹ́gẹ́ bí ohun tí Sajana sọ, àwọn 54 ló rìnrìn àjò kúrò ní Hyderabad lọ sí Jeddah lọ́jọ́ 9 oṣù kọkànlá ọdún 2025 yìí. Nínú wọn èèyàn 4 dúró ní Mecca nígbà tí àwọn 4 wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ sí Medina tí àwọn 54 sì wọ ọkọ̀ akérò bọ́ọ̀sì. Muhammed Tesin tó jẹ́ olùgbé ìlú Hyderabad sọ fún iléeṣẹ́ ìròyìn ANI pé mọ̀lẹ́bí òun 7 ló wà nínú bọ́ọ̀sì tó jóná ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ burúkú àjálù ibi kò ní ṣẹlẹ̀ sí wa láṣẹ Elédùà. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gán àwọn ọkùnrin 5 fẹ̀sùn ṣíṣekọlù sóbìnrin kan nípínlẹ̀ Imo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ti ṣetán láti taari àwọn ọkùnrin 5 kan lọ ilé ẹjọ́ fẹ̀sùn ṣíṣekọlù sí obìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ abilékọ Ndidi Amaka Ago ẹni ọdún 65 55 years ní Emekuku níjọba ìbílẹ̀ àríwá Owerri. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo DSP Henry Okoye ló jẹ́ kó di mímọ̀ lọ́jọ́ Ajé Monday ní Owerri tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà. Lọ́jọ́ 3 oṣù kọkànlá ọdún yìí ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Aboki Danjuma pàṣẹ kí wọ́n fi gbòòrò òfin gbé àwọn ọkùnrin 6 kan tó ṣèkọlù sí abilékọ Ago nínú fídíò kan tó gba orí ayélujára kan. Okoye sọ wípé àwọn afurasí 5 jẹ́ fífi gbòòrò òfin gbé nígbà tí ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti náwó gan afurasí ẹlẹ́ẹ̀kẹfà tó ti na pápá bora. Orúkọ àwọn afurasí tí wọ́n náwó gan ni wọ̀nyí: Onyekachi Njoku ẹni 40 ọdún
Chiazo Osuji ẹni ọdún márùndínláàdọ́ta, Chukwuma Wala ẹni ọdún mẹ́rìndínláàdọ́ta, Igene Njoku àti Njoku Emmanuel ẹni ọdún márùndínlógójì. Gbogbo wọn ló wá láti Òbógbèlú ní Emekuku. Nínú fídíò tó jẹ́ gbígbé sójú òpó ayélujára ló ṣàfihàn bí àwọn ọkùnrin mẹ́fà náà ṣe ń lu abilékọ Agu lálùbọ́lẹ̀ lálùbami ládùrú bí obìnrin míì ṣe tún dá sí pé kí wọ́n dáwọ́ lúlu obìnrin náà dúró, síbẹ̀ wọn kò gbọ́ sí obìnrin náà lẹ́nu. Kódà níṣe làwọn ọkùnrin náà tún gbójú agan sí obìnrin náà tó ní kán dáwọ́ lúlu obìnrin ọ̀hún dúró. Wọ́n gbìyànjú láti ṣèkọlù sí obìnrin míì tó ń ká fídíò wọn kalẹ̀ bí wọ́n ṣe ń lu obìnrin náà, tí wọ́n sì tún gbìyànjú láti fẹ́ já ilẹ̀kùn obìnrin náà bọ́ọ̀lẹ̀. Okoye sọ wípé lẹ́yìn àṣẹ nípasẹ̀ ọ̀gá ọlọ́pàá Imo fún ìdásí kànmọ́nkóbó, ẹ̀ka ikọ̀ agbófinró X-Squad gbéra lọ ságbègbè náà láti fi gbòòrò òfin gbé àwọn afurasí márààrún náà tó lọ́wọ́ nínú ìkọlù burúkú náà. Ní ìtẹ̀síwájú, ó sọ wípé gbogbo àwọn afurasí náà ti jẹ́wọ́ ìwà burúkú wọn. Wọ́n gbà pé àwọn lọ́wọ́ nínú ṣíṣèkọlù sí obìnrin náà. Gẹ́gẹ́ bó ṣe wí, afurasí ẹlẹ́ẹ̀kẹfà ọ̀hún tórúkọ rẹ̀ ń jẹ́ Onyedikachi Njoku tóun ti na pápábora làwọn ikọ̀ agbófinró ń sa gbogbo ipá ìgbìyànjú wọn láti fi gbòòrò òfin gbé. Gẹ́gẹ́ bí Okoye ṣe wí, àwọn afurasí ọ̀hún tó jẹ́ fífi gbòòrò òfin gbé ni yóò jẹ́ títàrí lọ ilé ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn ọ̀daràn tó yẹ. Danjuma kọ̀rọ̀ ojú sí ìkọlù náà. Ó ṣèkìlọ̀ pé àwọn kò ní fààyè gba gbígbójú agan ṣíṣèkọlù sáwọn aráàlú tó ń jùmọ̀ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọlọ́pàá lọ́nà tó bá òfin mu. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó ní kán forúkọ bo òun láṣìírí sọ wípé obìnrin náà ti ṣèrànwọ́ fún ikọ̀ agbófinró ọlọ́pàá nínú iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó dá lórí àwọn ọkùnrin náà. Ìdí nìyí tí àwọn ọkùnrin náà fi gba ilé obìnrin náà lọ láti lù ú lálùbami lálùbọ́lẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùmarè yóò sì dára fún yín.